Kéré o, kéré o, kéré o. Lónílé, lálejò, lọ́kùnrin, lóbìnrin. Gbogbo ọmọ kóòtù káàárọ̀ oòjíire. Mo kí gbogbo wa pátápátá wípé a kú ọmọ ṣe lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà wa yìí. Lórí ìjàngbara àti gba òmìnira fún ọmọ kóòtù oòjíire. Orúkọ tèmi ni Ewusi Ọmọ́tádéṣe Ẹfúnṣayọ̀ Ọbátúlá, onígbàkulé kejì láti Ìṣẹ̀rẹ̀ Ọlọ́fin-Múlẹ̀ ruling house. Ohun tí mo fẹ́ bá wa sọ lálẹ́ yìí, ohun tó ṣe pàtàkì tó ṣe kókó ni. And it takes lot of courage to come out and reveal this thing, because it's not funny and it's not an easy task. Ṣùgbọ́n wọ́n ní tí ojú bá ń ṣepin, tá a bá yọ ká fi hàn ojú ò ní mọ̀ pé nǹkan tó ń ṣe ò dáa. Àwọn bàbá mi mọ̀nìmọ̀nì, àwọn bàbá mi mọ̀nìyàn, àwọn àgbà kan látòtú Ifẹ̀ ibi ojúmọ́ ti mọ́. Wọ́n ní olè kì í ja àgbà kó má ṣe lójú fìrí. Ìyẹn tá bá nífura ni o. Ìyẹn ni tó bá lóye òye ìjìnlẹ̀ tó dẹ̀ tún ṣe kí ni tó tún nífura. Torí pánsá òfura pánsá jáná, àjà òfura àjà jìn, tó nílé ò bá fura olè á kó lọ. Tẹ́ tó ṣe bí òwe o fún gbogbo ẹ̀yin bàbá mi ládéládé. Òní ní ọjọ́ 27 oṣù Èbìbí ọdún 2021. Aago 11 ti kọjá ìṣẹ́jú fẹ́rẹ́fẹ́ ládùúgbò tí wá ń bí. Ọ̀rọ̀ kan ló ń sọ kúlúkúlú lódò okùn mi, tí mo dẹ̀ fẹ́ kí gbogbo wa pátápátá kájọ ṣe àròjinlẹ̀ sí ohun tí mo fẹ́ sọ yìí, ká má bàa kàn máa fẹ̀mí ṣòfò lásán. Gbogbo hílàhílo, gbogbo ọgbọ́n, gbogbo owó, gbogbo ara tẹ́ ti ná sí orí ìjàngbara ọmọ kóòtù oòjíire kó má bàa já sásán. Wọ́n ní amúkùn ẹrù ẹwọ́, onísàlẹ̀ lẹ́ ń wò ẹ̀wòkè. Ohun tí ẹ̀mí Ọlọ́run sọ nípa ìjàngbara orílẹ̀-èdè ọmọ kóòtù káàárọ̀ oòjíire lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí, tí a kò bá fura, tí a kò wakọ̀ padà sẹ́yìn, ká ro àròjinlẹ̀, òfútù fẹ́ tẹ̀ ni àní ṣe lásán. Gbogbo ẹ̀yin tẹ́ dojúkọ ogun náà, ogun ò ní gbé yín lọ tọmọtọmọ, tẹbítẹbí, taratara. Àwa tá a dẹ̀ wà lódì kejì ń bí, tá ń lo ọgbọ́n ọmọdé tiwa náà tá fi ń bá yín rìn. Ọlọ́run ọba Elédùmarè á túbọ̀ máa túnú àṣírí àwọn ẹni ibi. Ṣé rí, tí a kò bá múra, ikú tó pa ẹlẹ́dìyẹ ó mà lè tó padà wá pé léwúrẹ́. Gẹ́gẹ́ bí ẹ̀mí wòlíì, àwọn wòlíì àgbà bí wọ́n ṣe ń ṣe atọ́nà ohun tí mo fẹ́ sọ jáde síta yìí. Wọ́n ṣe ṣe atọ́nà ẹ̀ fún mi, bẹ́ẹ̀ náà ni mo ṣe fẹ́ gbé kalẹ̀. Mi ò ní dín, mi ò dẹ̀ ní fi kún. Nítorí nígbà tí wọ́n gbé ọ̀rọ̀ yìí kalẹ̀ fún mi, ó ṣe kàbìtì, ó ṣe kàǹkà, ó kà mí láyà. Ọ̀sẹ̀ kan ní tí mo ti ń dúra àti sọ ọ̀rọ̀ náà
látàárọ̀ kùtùkùtù ló yẹ kí n tún ti gbé ọ̀rọ̀ yìí jáde, ṣùgbọ́n ṣe mọ̀ wípé ohun tó bá dáa kò kìí fẹ́ kán ṣe òun. Tọ́mọdé bá mọgbọ́n kúkú, ìyá àdè mọgbọ́n sísí ẹsẹ̀ bá odò. Ẹ wò ó, bàbá wa kọ́nà kó dẹlẹ̀ fẹ́ ni re, bàbá wa Awólọ́wọ̀ wọ́n gbọ́ ọ̀rọ̀ sí àwọn Haúsá lẹ́nu nígbà ìwáṣẹ̀ wípé kí ni kó má jẹ́ kí àwọn Ìgbò, àwọn Ìbò, àwọn ọmọ Ìbò kí wọ́n lọ, nítorí pé tó bá ti mọ̀ pé ọmọ Ìbò ti pínyà, wọn ò lè rí ìlú ẹ̀yà mẹ́tẹ̀ẹ̀ta, wọn ò lè rí agbára lórí wọn mọ́. Kí ni wọ́n wá ṣe? Wọ́n ṣe ìlérí fún bàbá wa Ọkọ̀yìdéolú wípé tó bá da ìmọ̀ àwọn Ìgbò yìí rú, tí kò jẹ́ pé kí wọ́n gba òmìnira, táwọn bá kúrò ńbẹ̀, bàbá ló máa ṣe olórílẹ̀-èdè Nàìjíríà lẹ́yìn tí wọ́n, pé ìjákìlú kó lè ṣe kíni, kó lè wà nírẹ́pọ̀ lódindi lóṣùṣù ọwọ̀ ni. Ṣé ń fetí bá mi lọ? Ọlọ́gbọ́n bàbá Àkẹ́nẹ́ bá mi ẹ̀sùn ọ̀run re wẹ́hùn, ọ̀run re fún wẹ́. Wọ́n gbé ọgbọ́n ńlá kàbìtì kalẹ̀ nítorí pé ẹni tí Ọlọ́run fún wọn ní ọgbọ́n, ìmọ̀ àti òye. Wọ́n gbé kalẹ̀, wọ́n yí owó náírà, owó tà ná, wọ́n yí padà. Ta ló fẹ́ fowó àtijọ́ tó fẹ́ fi ra nǹkan? Lẹ́yìn yẹn wọ́n tún ṣe oúnjẹ. Ìgbẹ̀yìn ẹ̀wọ̀n mà ní bàbá Awólọ́wọ̀, ẹ̀wọ̀n mà ní wọ́n ti ṣèjọba pé wọn pẹ̀lú aṣọ péńpé. Irọ́ ni àbóòtọ́, bọ́mọdé ò bá bá tàn á bá rọ̀bá, àrọ̀bá kẹ̀dẹ̀ ní bàbá ńlá tàn ni. Irú ọgbọ́n ìjọ́sí tó ń lò fún bàbá wa Awólọ́wọ̀, òun náà ni wọ́n tún ń lò fún ọ̀gbẹ́ni Àmúdáliù Ṣàngódélé tí gbogbo wa mọ̀ sí Tinubu. Irú ẹ̀ ni wọ́n ń lò fún lọ́wọ́lọ́wọ́ yìí. Ọmọ Ìrágbìjí tó wá mú gbogbo Èkó, gbogbo Nàìjíríà tó kó sábíà. Alágbára máa rọra ilẹ̀ ń yọ̀. Àwọn tànádà. Wọ́n máa fi ẹ̀mí ọ̀gbẹ́ni, wọ́n máa fi ṣòfò gbẹ̀yìn ni, pé kí ni òfò lómi ẹ̀fọ́ ṣe. Nǹkan tó máa fi ṣe nígbẹ̀yìn nìyẹn. Làsíláwù àtàlà. Mo fi àsìkò tá a wà nínú ẹ̀ yìí, àsìkò Ramadana yìí, mo fi ṣe ẹlẹ́rìí. Nítorí pé kí ni, he keeps on following them sheepishly, selling we Yorubas out, all in the name of money. Gbogbo owó tó tún kó jọ, àwọn Haúsá ló tún ná fún, pé kọ́ṣá lè jẹ́ pé kóun débẹ̀. Ó mà ṣe o. Ọmọ tó bá sọ lẹ́nu, ó ṣàpòyà kọ́ ni. Ìyẹn kan Ọlọ́run púpọ̀. Èyí tó wá fọ́ gbogbo ẹ̀ lójú pátápátá, tó kan gbogbo ọmọ kóòtù òjíire, tó kan Ìgbò, torí àwọn Haúsá wọ́n ti rọ́wọ́ mú, Haúsá pẹ̀lú Fúlàní wọ́n lẹ̀pọ̀ ni, wọ́n ti rọ́wọ́ mú. Èyí tó kan ọmọ kóòtù òjíire àti Ìgbò, pàápàá jùlọ àwọn ọmọ kóòtù òjíire, torí àwọn alágbẹ̀yìn jù nínú ọ̀rọ̀ yìí.
òun ni mo fẹ́ sọ yìí o. Bàbá, òkùnkùn kò lè borí ìmọ́lẹ̀, òkùnkùn kò lè borí òṣùpá, ìràwọ̀ méje ń forí balẹ̀ fún ògo ìjọ mímọ́. Ọlọ́run Ọ̀ṣọ́fà, ẹ̀mí àwọn wòlíì Jímátà mímọ́. Kábíyèsí Ọlọ́run. Ẹ̀rù Ọlọ́run bá mi, ẹ̀rù Ọlọ́run bá mi o. Ohun tó bá ti pinnu lọ́kàn rẹ̀ kò sẹ́ni tó lè dá dúró. Ṣé rí ibi tí wàhálà rògbòdìyàn wà, ibẹ̀ kọ́ là ń kọjú sí. Ṣùgbọ́n kí Ọlọ́run kó máa jẹ́ Ọlọ́run lọ, kí gbogbo àwọn ọmọ ènìyàn ká máa jẹ́ òpùrọ́. Gbogbo wa ń jà fitafita. Ṣùgbọ́n ǹjẹ́ mọ̀ wípé ńṣe la kọ̀dí síta tá à ń tọ̀ sínú ilé. Ẹni kì í ṣe káwò. Ṣé ẹ rí ilé ìgbìmọ̀ ìjọba? Kábíyèsí Ọlọ́run, ẹ̀mí àwọn wòlíì. Ilé ìgbìmọ̀ tí wọ́n ti ń ṣe àlùdé àpadé ní Nàìjíríà. Mo ń sọ̀rọ̀ nípa Aláùsá Secretariat. Wàláì tẹ́lá ìsúnmọ́bílá Eliazim. Mo tún fi Jésù Kristi àti gbogbo irun mọ́lẹ̀ pátápátá látòtú fẹ̀ lọ́hùn, mo fi ṣe ẹ̀rí sí ohun tí mo sọ yìí. Òkùnkùn bírímù níbẹ̀ wà. Mi mọ ohun tó dé tó jẹ́ pé bẹ́ẹ̀ náà rù mí lọ o. Ọlọ́run kó máa jẹ́ Ọlọ́run lọ nínú ilé ayé mi. Mo ń bèèrè pé kí ló ń ṣẹlẹ̀? À ń fi yé mi wípé ìdí tí gbogbo bẹ̀rẹ̀ tó fi jẹ́ òkùnkùn bírímù ni pé oríṣiríṣi ẹbọ ni wọ́n ti ṣe kíni, ni wọ́n ti rì sí Aláùsá àti gbogbo bí máìlì rẹpẹtẹ ká tó dé nínú Aláùsá àti ní gbogbo yàrá kọ̀ọ̀kan tó wà nínú Aláùsá. Orígun mẹ́rẹ̀ẹ̀rin ibẹ̀ pátápátá ni wọ́n ti rí nǹkan burúkú mọ́bẹ̀. Títí wọ bí tí wọ́n ti ń jókòó, tó ti máa sọ pé àwọn ń ṣe ìgbìmọ̀, àwọn ń deliberate. Gbogbo bẹ̀ pátápátá. Làmùdá, Ṣàngódélé. Kí gbogbo wa mọ̀ sí Tinubu. Tẹ́ ń pè láṣíwájú, aṣíwájú apani, aṣíwájú abaniláyọ̀jẹ́, aṣíwájú tó ti fi ẹ̀mí ṣòfò nítorí pé kí ni? Nítorí àti gbàgbé mú gbogbo Nàìjíríà, gbogbo ẹ̀ láti kó sábíyá. Hábà. Àtorí gbígbẹ, àtorí tútù, àtọkùnrin, àtobìnrin, àtoyún inú, àtàṣẹ́ẹ̀dí, àtàfọ́jú, àtàrọ, àtàdítí, gbogbo ẹ̀ pátápátá ni wọ́n ti lò, náà ti rì mọ́lẹ̀ káàkiri, gbogbo bẹ̀yẹ kìkìdá ẹ̀jẹ̀ ní kùlà. Nítorí kíni? Kí gbogbo ọ̀rọ̀ Èkó kó ṣá lè jẹ́ ti yín nìkan. Òtòṣì kú ọ̀rọ̀ jọ láì mọ ẹni tó máa lò ó. Kò sálàáfíà kankan nínú ìwọ bàbá yìí, kò sálàáfíà kankan bó ti wù kó kéré mọ́ lára ẹ̀. Ẹ̀yin ti gbàgbé pé omi tá a bá dà sórí ilẹ̀ ló máa gbà á. Tó ṣe bí òwe ẹ̀yin bàbá mi ládéládé látòtú fẹ̀ lọ́hùn. Bẹ́ẹ̀ ni.
òkùnkùn tó wà ní secretariat ibi tí wọ́n ti ń ṣe ìgbìmọ̀ àlùdé àpàdé yìí. Mi mọ bólúwa ṣe nífẹ̀ẹ́ mi tó báyìí o. Ọ̀gànjọ́ òru àti tí wọ́n ṣe ní ọ̀sán gangan. Ṣé wọ́n mọ nǹkan tó wá jẹ́ kí gbogbo kinní yìí kó kàn máa pò ìbí sí àbábà? Ní pé gbogbo àwọn tí wọ́n ń lọ síbẹ̀ gangan, àwọn náà tún di oríṣiríṣi oògùn mọ́ra pé káwọn lè jókòó síbi tí àwọn náà wà. Ẹyẹ wa yílu ẹyẹ, kò wá sí àlàáfíà kankan tó jáde mọ́ láti ibẹ̀. Látọdún gbọ̀ngàn. Ẹ wò ó, kí jàǹgbara yìí kó tó lè tẹ̀síwájú ní ọ̀nà rere. Ẹ̀yin rò pé gbogbo àwọn ọmọ tí wọ́n pa ní EndSARS, kí lẹ rò pé ó fi ṣe jàre o? Ó fi rú wọ́rú bọ ni. Ẹ̀jẹ̀ àwọn ọmọ yìí dẹ̀ ń kígbe tantan, kígbe fún ìdájọ́. Gbogbo ọmọ Nàìjíríà pátápátá àti Ìgbò àti Yorùbá, Aláùsá ní kí gbogbo ohun tí ẹ bá fẹ́ lò pátápátá kó máa darí kọ. Torí ọmọkùnrin yìí kò bá yín ni mú ní kékeré. He's a devil himself. Àwọn ń jẹ èèyàn ṣeré ni. Gbogbo àwọn ọmọ tẹ́rí tí wọ́n pa ẹ̀jẹ̀ wọn yẹn, tí wọ́n padànù lásán yẹn. Ẹgbọ́n kan tí Sanwó-Olú sọ, ó ní ẹnìkan ló kọ́ ẹnìkan ní ìbọn bà, bóyá wọ́n tún ní èèyàn 10 ni, bóyá wọ́n tún sọ pé gbogbo wọn pátápátá ló wà nínú páńpẹ́ ọmọkùnrin, gbogbo wọn pátápátá ló jọ wà nínú fraternity apààyàn amú ẹ̀jẹ̀. Ní ìmọ̀ bólúwa ṣe ń ṣiṣẹ́ o, ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀mí àwọn wòlíì á ṣìjìbò mi. Gbogbo ẹ̀yin bàbá mi ládéládé lólóyè, gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ìsinmi kó bá nu ilé ayé yín, kó bá nu ilé ayé àwọn ọmọ yín, kí rọrùn kó wọ orílẹ̀-èdè Nàìjíríà, kó kúrò kí mọ́lẹ̀ kó wọlé dé. Mọ̀ pé gbogbo yín ẹ máa rántí mi nínú àdúrà. Gbogbo ohun tẹ́ jogún lọ́wọ́ àwọn bàbá ńlá wa, ogun wet sí ẹ̀ la fẹ́ ṣe yìí. Kò ní ṣẹ̀ṣe kẹ́ gba ọ̀nà ṣẹ̀ṣe, kò ní Kùránì kó gbé Kùránì, kò ní Bíbélì kó gbé Bíbélì. Torí kí ni ìjà yìí tí gbogbo wa ni, ìtúsílẹ̀ yìí tí gbogbo wa náà lájọ máa jàǹfààní ẹ̀. A gbọ́dọ̀ jọ jàjà yí papọ̀ ni o. Ọ̀rọ̀ pé àwọn mi ò lè bó ní oníṣẹ̀ṣe, mi ò lè bá wọn rìn, mi ò lè bá Kìrìsìtẹ́nì rìn, mi ò lè bá Muslim rìn. Ìyà ló ń jẹ yín Nàìjíríà. Torí Ọlọ́run òróró. Ọmọ èèyàn ní kábí. Ẹ̀sìn ni gbogbo ìtẹ́ ìṣe kì í ṣe ẹ̀sìn. Ẹ̀sìn tọ́lọ́run sọ pé ká ṣe ẹ̀sìn ìfẹ́. Lọ́lọ́run sọ pé òun lọ́wọ́ sí. Ṣùgbọ́n gbogbo ẹlẹ́yàmẹ̀yà tẹ́ ń ṣe, ká ló sọ fún yín pé ìṣẹ̀ṣe ẹ̀sìn kẹta ni. Ìṣẹ̀ṣe ló kọ́kọ́ wà. Wọ́n tó gbé àjogúnbá ẹ̀sìn, wọ́n tó gbé dé. Àjogúnbá àwọn ẹ̀sìn àjòjì yìí náà kí la dẹ̀ fi ń ṣe? Ẹ fi ń jalè ni, ẹ fi ń bàtẹ̀yàn jẹ́ ni. Gbogbo ẹ̀yin pásítọ̀ Nàìjíríà, gbogbo ilẹ̀ jọ wà nínú kinní yìí. Ẹ̀yin tẹ́ pera yín ní big pastor, gbogbo yín lẹ wà nínú ẹ̀. Bàbá Àmùdá Ṣàngódélé tó ń pè ní Tinubu, Abíọ́lá olórúkọ lẹ̀ ń jẹ́, orúkọ lẹ̀ ń jẹ́, àkúkú morúkọ yín gangan nìyẹn. Àmùdá Ṣàngódélé lórúkọ bàbá yín. Àwọn Tinubu wọ́n gbà yín sílé ni wọ́n wá gbọ́ràn. Tolúwa nílẹ̀ àti ẹ̀kún rẹ̀, ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀. Ìpínlẹ̀ Èkó kì í ṣe ogún bàbá ẹ̀sà. Ọmọ Ìrágbìjí ni yín, ẹ padà lọlé.
bó ti ẹ pé gbogbo àwọn tó yí yín ká ọmọ àlè ní gbogbo wọn lẹ ti fọ́ ní fún papọ̀ oníjẹkújẹ ọpọlọ gbogbo wọn ẹ ti sọ gbogbo ọpọlọ wọn di korofo. Gbogbo àwọn ọmọ yín tó dánú àwọn ọmọ yín ọkùnrin ẹ ti fi dájọ́ obìnrin ẹ ti fàálà ẹ̀yin lẹ kọ́kọ́ tọ́ wò. Gbogbo yín pátápátá gbogbo àwọn politician pátápátá ni wọ́n ń ṣe kí ni náà ń bá àwọn ọmọ wọn náà ń bá wọn lájọṣepọ̀ torí ipò. Ẹ̀mí Ọlọ́run wà níbi tó wà, òtítọ́ Ọlọ́run wà níbi tó wà. Gbogbo yín pátápátá lẹ ti fẹ̀mí àwọn ọmọ yín, lẹ ti fàlàáfíà àwọn ọmọ yín, lẹ ti fi ṣòfò nítorí pé ẹ fẹ́ jókòó sórí ipò. Ẹ rántí pé àwọn ọmọ tẹ́ ń bí kọ̀ràn yẹn ẹ tún fi àwọn ọmọ wọ̀nyí dájọ́ ni. Jésù ti gba kọ́kọ́rọ́ òkú, ó ti gba kọ́kọ́rọ́ ìdèmọ́lẹ̀ kúrò lọ́wọ́ Sátánì. Ó ti sọ Nàìjíríà, ọmọ Nàìjíríà ó ti sọ di òmìnira. Àpẹẹrẹ ní àṣírí tó tú yìí. Ta ló ronú lọ síbẹ̀ ní gbogbo wa tẹ́lẹ̀tẹ́lẹ̀? Bí èèyàn ti ẹ̀ ronú lọ síbẹ̀, ẹ wo odidi ọ̀sẹ̀ kan ni mo ti fi náà sí bí mo ṣe máa wá gbé ọ̀rọ̀ yìí jáde. Látàárọ̀ náà, ara mi ṣáà ń ṣe tìkọ̀ ló ń ṣe jọyìn. Mo fẹ́ fi ṣe láìfò ni ṣùgbọ́n mi ò lè ṣe. Bí mo ṣe ń tàn ló ń kú, bí mo ṣe ń tẹ̀ ló ń ṣe kí mo ní màá kúkú ṣe ní fídíò ká máa pín kiri. Ẹ pín dànù kó dàbí gbúgbúrú tó wà nínú kíni tó wà nínú agbada iná tó gbóná because nítorí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ọ̀rọ̀ gbogbo wa ni. Sunday Igboho ń fẹ̀mí ẹ̀ wewu fún gbogbo wa náà ni. Ṣùgbọ́n tó bá bẹ̀rẹ̀ ìwẹ̀ láti ìsàlẹ̀ ṣe rí pé ìwẹ̀ ẹ̀ ṣìkù kan tó wẹ̀ lásàlẹ̀ wá sókè. Ìwẹ̀ ẹ̀ ṣìkù kan. O lè tó bẹ́ gìjà wọnú ilé nígbà tó nílé ò tí sùn gìjà ẹ̀ ṣìkù ẹ̀kan tó máa bẹ́ jáde. Àbáṣọ̀bọ̀délé ẹ ti tẹ́ ẹ ti fà tẹ́ẹ̀dì àṣírí yín ti tú. Àṣírí Ọlọ́run wà níbi tó wà. Tó bá fẹ́ tú ni sílẹ̀ báyìí wẹ́rẹ́ ni. Ẹni tẹ́ ẹ̀ lérò lọ́lọ́run máa ń gba ẹnu ẹ̀ sọ̀rọ̀. Tó ti lè gba ẹnu kẹ́tẹ́kẹ́tẹ́ bálámù tó fi lè sọ̀rọ̀. Àbá sẹ́ni tọ́lọ́run ọba tí ò lè là lọ́yẹ̀. Ibi tẹ́ ẹ̀ bá dẹ̀ fojú